ẹgbẹ́ àwọn àgbà nàìjíríà tí wọ́n ń jẹ́ The Patriot wọ́n ti bẹ̀rẹ̀ ìgbésẹ̀ o láti yí òfin nàìjíríà padà tí wọ́n sì ti mú ọjọ́ kejìdínlọ́gbọ̀n àti ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún tá a wà yìí the 28th and 29th of May 2025 láti ṣe àkọsílẹ̀ òfin tuntun tí wọ́n yóò lò lórílẹ̀‐èdè nàìjíríà tó sì jẹ́ pé lẹ́yìn tí wọ́n bá ṣe àkọsílẹ̀ nínú ìpàdé tó fẹ́ ṣe náà òun ni wọn yóò gbé lọ sí ilé ìgbìmọ̀ asòfin àgbà làbújá láti ṣàyípadà òfin ọdún 1999 tó fi ń darí orílẹ̀‐èdè yìí tó sì jẹ́ pé ẹni tó jẹ́ olórí ẹgbẹ́ The Patriot ìyẹn olóyè Emeka Anyaoku ó ti wá àwọn gómìnà tẹ́lẹ̀ bíi 5 kúnra láti ṣe àṣeyọrí lórí òfin nàìjíríà tí wọ́n fẹ́ yí padà yìí. Àwọn gómìnà 5 tí ọ̀gbẹ́ni alàgbà Emeka Anyaoku tó jẹ́ alága ẹgbẹ́ The Patriot tó ti wá mọ́ra báyìí láti jẹ́ kí wọ́n jọ ṣe àyípadà òfin ọdún 1999 tó ń lò lórílẹ̀‐èdè nàìjíríà. Àwọn ni gómìnà ọ̀túnba Gbẹ́ngà Daniel tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Ògùn, sẹ́nẹ́tọ̀ Aminu Tambuwa tó jẹ́ gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Sokoto, gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Cross River Donald Duke, gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Adamawa Bọ̀ní Haruna, gómìnà tẹ́lẹ̀ ní ìpínlẹ̀ Èkìtì Káyọ̀dé Fáyẹmí àti àwọn èèyàn bíi mínísítà ọ̀rọ̀ ìròyìn tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí yan Minister of Information Labara Maku àti àwọn èèyàn bíi ọmọ aṣáájú ìran Yorùbá ní olóògbé Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ìyún arábìnrin Tòkunbọ̀ Awólọ́wọ̀ Dòsùnmú. Bẹ́ẹ̀ làwọn ajìjàǹgbara bíi Pàtútọ́mì àtàwọn míì bẹ́ẹ̀ náà wà nínú ẹ̀. ṣá o ọjọ́ kejìdínlọ́gbọ̀n àti ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù karùn-ún 28th and 29th of May ènìyàn wọn yóò jíròrò láti yí òfin ọdún 1999 padà. Bẹ́ẹ̀ ló jẹ́ wípé wọn yóò mú àwọn ìpàdé àpérò tó ti wáyé lórílẹ̀‐èdè tẹ́lẹ̀ láti mú àwọn àbájáde tó wà ń bẹ̀ láti mú wá kún èyí tí wọn yóò ṣe ìyẹn àwọn ìpàdé àpérò tó wáyé lọ́dún 2014, 1963, 1979, 1989 àti 1993 láti fi kún èyí táwọn náà yóò ṣe láti fi yí òfin ọdún 1999 padà. Àwọn tí wọn yóò tún pè síbi àpérò náà tó fẹ́ wáyé níparí oṣù yìí ni làwọn bíi ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká, ọ̀jọ̀gbọ́n Àtàírù Jẹ̀gá, ajagunfẹ̀yìntì Theophilus Yakubu Danjuma, ọ̀jọ̀gbọ́n Hango Abdullahi, ọ̀gágun Ike Nwachukwu tó ti fẹ̀yìntì, ajagunfẹ̀yìntì Alani Akínrìnádé. Lẹ́yìn tó bá parí gbogbo àpérò yìí ó ní àwọn amòfin bíi amòfin àgbà Olisa Àgbàkúbà èèyàn Senior Advocate of Nigeria, amòfin àgbà Wọlé Ọlánìpẹ̀kun Senior Advocate of Nigeria, amòfin àgbà Michael Zekome Senior Advocate of Nigeria, amòfin Akin Fápóhùndà àtàwọn bẹ́ẹ̀ ni wọn yóò ṣe àkọsílẹ̀ tí wọ́n sọ láti lọ sọ di òfin tó sì jẹ́ pé gbogbo àwọn àgbà nàìjíríà àtàtúkà ẹ̀bí àwọn bíi Fẹ́mi Òkúrunmú, arábìnrin Obi Ezekwesili, ọ̀mọ̀wé Usman Bugaje, ọ̀mọ̀wé Jibrin Ibrahim, alàgbà Clement Nwako àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ni làwọn náà yóò wà nínú ìpàdé àpérò yìí tí wọn yóò sì yí òfin orílẹ̀-èdè nàìjíríà padà.